ṣì mọ̀ ni. Àyà ló lè ṣe. Kí ló dé tí èmi ò ní oyún? Fẹ́ kí mi àtẹ̀jọ́ wà. Àlejò rẹ̀. Túlẹ̀ jàre. Mo like foreplay. But it might take time. Mi ò really like kí èèyàn máa fọwọ́ kan boobs mi. Boobs wà lára nǹkan tèmi like jù náà. Ó feel pé èmi náà lè ṣe breast enlargement. Tó bá jẹ́ kí ọ̀nà tóbi, a mọ̀ ń pa èrè. Ìtẹ́lọ́rùn tó ṣọ̀wọ́n nínú dictionary àwọn obìnrin. Kẹ́ ẹ tó lè rí àwọn tó ní ìtẹ́lọ́rùn. Ó máa pẹ́ gan ẹ máa rìn jìnnà. Obìnrin tí Ọlọ́run fún ní irun lórí ẹ̀. Tó tún ra wíìgì tó ń ra wífọ̀n lólówó iyebíye dàbọ̀ rí. Enlargement of hips and balls. Sinimá titun ìtẹ́lọ́rùn. Wọ́n nítorí àwa ọkùnrin náà ni ẹ gbọ́ kí ló dé. Sinimá titun ìtẹ́lọ́rùn. Olayinka Solomon Ògòmọ̀ṣẹ́ ló tún produce eléyìí. Kunle Afod ló direct ẹ̀. Starring Fẹ́mi Adébáyọ̀. Olayinka Solomon Ògòmọ̀ṣẹ́. Kunle Afod. Adébíyì Johnson. Ṣòwò Ọlámilékan Ṣónẹ́yẹ. Dámilọ́lá Òní. Olúwapẹ̀lúmi Adébáyọ̀. Ògúnmọ́lá Bello. Blessing Okoye Bàbá Ìṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun yìí ìtẹ́lọ́rùn. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6 Movie City. Ami Arena Shopping Complex Bolade Oshodi Lagos. Headmaster Films Nigeria Limited. Loreto Films Nigeria Limited. Àti Fullmo International Limited Larena Bolade Oshodi Lagos ló ń distribute ẹ̀. Sinimá titun ìtẹ́lọ́rùn. Ó kọ́ni lẹ́kọ̀ọ́ kọ́ni lọ́gbọ́n àwọn òtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. Grab your copy. Are you mad? Who's your baby? Kill it.